How are you? Fine. How was that? Fine, waiting there now. I don't see what you want. Push up. You get no give me chance. I beg whether I go get something I go use for. What do you have me for? I get for you now. Okay. Just one get. Yes, sir. Say now what you want, I only want like 3 or 4. Baba, I need like 5. Don't worry, I will give you something now. Okay. Just one get. No be 2 you want. Yes, sir. You see this thing, so? Yes, sir. If you use that, if you know work for you, come behead my head for you. What is her name? Gloria. Gloria. Yes, sir. You be sent after me. In Yoruba way. Ìgbà wí adé o. Ìtàbá wí fún ọgbọ́n lọ́gbọ́n gbọ́. Ìtàbá wẹ́ kí lọ́wọ́ ẹ̀ gọ́ngọ́. Ìtàbá wí fún ọgbà lọ́gbà ń gbà. Ìbọn tábá kí lọ́wọ́ ọgbà ń gbà. Kọ́lọ́jà kọ́lọ́ ṣiṣẹ́. Ọ̀rọ̀ tí òkété bá balẹ̀ sọ nílẹ̀ ń gbọ́. Ọ̀rọ̀ tí òkété bá balẹ̀ sọ nílẹ̀ ń gbọ́. Ọ̀rọ̀ ó ti pẹ́ pẹ̀lú bọ́ ó sì rọ̀ ń gbọ́. Lẹ́yìn òkú là ń jàkàrà. Lẹ́yìn òkú wọ́n ń jàkàrà. Á ṣiṣẹ́. Ìwọ Glory. Ìwọ Glory. Ní ti bá ti wí fún ẹ lónìí, ó dàṣẹ́ o. Ní ti bá ti wí fún ẹ lónìí, ó dàṣẹ́ o. Ó ti bá ti ní fọ́lọ́rì ó dàṣẹ́ o. Wo iṣẹ́ ti ṣe. Wo iṣẹ́ ti ṣe. Tó bá ti rí ọmọ yẹn. Tó bá ti rí ọmọ yẹn. Mo ń bá ẹ sọ̀rọ̀ ni tó bá ti rí ọmọ yẹn. Mo ń bọ̀ sórí ọmọ ti rí ọmọ yẹn. Mo sì ní jẹmọ́ tó bá ti rí ọmọ yẹn. Mo sì ní jẹmọ́ ọmọ bá ti rí ọmọ yẹn. Mi ò gbé yóò ní ṣiṣẹ́ mọ́. Mo ń bọ̀ sórí orí ẹ̀mí ṣiṣẹ́ mọ́. Ìdáná. Sórí ẹ̀ burú ni. Ó ṣe ní ìyá burú ni. Àbúrò ní bukú lélẹ̀ ni. Olórí bukú olórí ni. Ṣé bá bàtẹ̀ mi jẹ́ ni? Ó ṣe ní bàtẹ̀ yín jẹ́ ni. Mo dáṣẹ́ mi ti ṣẹ́jú báyìí. A ní kó bá sọ̀rọ̀ mọ̀ bá ẹ sọ pé tí wọ́n ti rán wọn yà wọ́n ti ṣiṣẹ́. Wọ́n ti bá sọ̀rọ̀ wọ́n dúpọ̀ ẹ̀ mọ́. Wetin I dey tell you be say if you don see that girl the work is done already. Okay.